وعليكم السلام ورحمة الله وبركاته. Eid al-Kareem. Alhamdulillah. Àtúwáwà ń bí pẹ̀lú àwọn bàbá wa láti ṣàṣàlátù fánàbí Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba láàánú á túbọ̀ gbé ìjọ ìyá gbéga. Àmín. Àgbẹ̀ Ìsìlámù ga. Àmín. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. A máa gbúrò ẹ̀ nínú àgbáyé. Àmín. 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 Tó máa jẹ́ ti Mùsùlùmí. Àmín. Adálẹ̀ nítorí gbogbo wa ni. Nítorí pé at the end of the day, ara láìfù wa ni òwò tá à ń ṣe. Islam is a complete religion. Islam jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe láyé ló bá lọ látòrí jíjẹ mímu bá ṣe ń bára wa ṣe. Nítorí náà nígbà tá a tẹ̀ ti mọ̀ pé Islam ó bá gbogbo ìgbésí ayé wa lọ ibù níbi tí a máa fowó wa pamọ́ sí àti bá ṣe máa ṣe òwò ó ní láti bá Islam ìyẹn la ṣe dá báńkì ìbílẹ̀ àwọn bàbá wa dẹ̀ dúró tì wọ́n Ọlọ́run á dúró tàwọn náà ojú òní tì wọ́n ìjọ ìyá máa lọ síwájú sí ìbátan náà ń fún wa àwa náà á dá nínú owó tó fi máa jẹ́ kí ìjọ yìí kó lọ síwájú Eid Mubarak wọn ṣègbè mí ìjẹba gbogbo táìmù orí Quran lẹ́tẹ̀ bẹ̀rẹ̀ oríire lẹ́tẹ̀ bẹ̀rẹ̀ sí níkà Quran náà tábàkà Ọlọ́run á gbà fún wa á gbà fún wa á gbà fún wa á gbàdúrà wa anamata salam wa minka salam wa ilayka salam ayinaraba nobi salam salam tabaraka rabbana wa ta'alaita ya zalika wasalam ala al-mursalin alhamdulillahi rabbil alamin peace salam Olúwa á bá gbogbo wa pé. Àmín. Ẹgbẹ́ náà tóbi. Allah. District 7 alájà wa Fọláṣadé àti alájà wa Ọ̀jẹ̀ngbẹ́dẹ̀ ẹ bá gba màmá wa Kàfílà àtànáyè ẹ bá gbà wọn lálejò kí wọ́n jókòó láàrin yín bẹ̀ yẹn àwọn àga ńlá ńlá jẹ́ wọn fi jókòó that is the managing director of Lotus Bank the new Islamic Bank mo sọ fún yín ní ìjẹta àbí ní headquarter bí director FD bẹ̀nìyẹn o tó bá tún yá chairman náà wà kí wa tó bá yá sister ní gbogbo wa we are all brothers and sisters in MSN nígbà tá a wà ní MSN brothers and sisters ni wa bá a ṣe ń kóra wa káàkiri nìyẹn Ọlọ́run ò sì pa wá dídí nìsín Ọlọ́run ọba yóò wọlá yíyọ jẹ̀kẹ́ mi wọ́ọ̀gùn àwọn ni wọ́n gbé ètò báńkì yẹn sílẹ̀ so má tẹ̀ ti sọ fún mi pé gbogbo yín ní kẹ́ fún fọ́ọ̀mù Lotus Bank lọ́lé kẹ́ rẹ́gísítà a máa ṣètò yẹn tó bá yá gbogbo branch kọ̀ọ̀kan tí wọ́n máa wá fún wa ní ẹ̀kọ́ lórí ìbáṣe ní Islamic Bank owó Nàìjíríà owó sùkúù owó Ìsìlámù ó ní Nàìjíríà ń lò ní ìsìn dáfínlá gbogbo títí tẹ̀rí o owó sùkúù owó Ìsìlámù ní ọ